ọ̀pá igi kédárìyà agbègbè òkun alùpùpù ọ̀sán àkìnínú ilé àkìlójú ogun àròdẹ́lẹ̀ ọ̀la àárọ̀ ọ̀dẹ̀dẹ̀ ọ̀la aláàfin àjọbọ asúndẹ̀ẹ̀dẹ̀ bí òjò kìnìún ẹ̀yà Júdà ẹ̀rù tó ju gbogbo ẹ̀rù mìíràn ẹ̀rù rẹ̀. à ń kí yín pé ẹ kúrọ̀lẹ́ ẹ káàbọ̀ sórí ètò yìí ìwalẹ̀ jìn nínú bíbélì lórí Ekiti rédíò 91.5 FM. à ń kí yín pé a kú sinmi lénìí ẹ kúrọ̀lẹ́ báwo ni ìsìn lénìí a lérò pé a lọ sí ilé ìjọsìn kálukú wa a sì lọ jọ́sìn fọlọ́run a gbàdúrà pé kí iṣẹ́ ìjọsìn wa kó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ní orúkọ Jésù. lákọ̀tún náà yín à ń kí yín káàbọ̀ lórí ètò ìwalẹ̀ jìn lórí Ekiti rédíò 91.5 FM. ìlókun ni atakọ̀mọ́lẹ̀ sí ní pópónà ìwòrùkó nílùú Adó Èkìtì. a tún ti dé lónìí láti máa ṣe ìwalẹ̀ jìn nínú ọ̀rọ̀ Ọlọ́run ti bíbélì lórí ètò yìí lónìí. orúkọ tèmi ni Adébọ̀wálé Adédòkun tí mò ń kí yín káàbọ̀ lórúkọ olóòtú ètò yìí Florence Ayagunbíadé tí wọ́n wà lórí ewé lọ́wọ́lọ́wọ́ tí wọ́n á dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ padà láti ọ̀sẹ̀ tó ń bọ̀. èmi tí mò ń dé lédè wọn fún ọ̀sẹ̀ mélòó kan yìí mo máa ṣe gàyà báyìí láti ọ̀sẹ̀ tó ń bọ̀. ohun màmá wa Florence Agunbíadé lẹ́ẹ̀ máa gbọ́ lórí ètò yìí. lórúkọ àwọn tá a jọ ṣètò ní ti ìrọ̀lẹ́ yìí náà ni mò ń kí yín káàbọ̀. akéde tó wá ní Olúwaṣẹ́gun Fúnmi Ògbímì nígbàtí amójú ẹ̀rọ wa jẹ́ Olútọ́pẹ́ Àbíẹ́. lórúkọ gbogbo wọn náà ni mo ṣe ń kí yín káàbọ̀ pé àkúrọ̀lẹ́ àkáàbọ̀ sórí ètò ìwalẹ̀ jìn nínú bíbélì lórí Ekiti rédíò 91.5 FM. ní ti ìrọ̀lẹ́ yìí kí ni a ó máa gbé yẹ̀wò, kí ni kókó ìjíròrò wa, kí ni kókó ìwalẹ̀ jìn wa ní ti ìrọ̀lẹ́ yìí. òun náà ló wà nínú ìwé ìhìnrere ti Matthew orí 24 ẹsẹ̀ 14. ìhìnrere ti Matthew orí 24 ẹsẹ̀ 14. Matthew chapter 24 verse 14. The Gospel of St. Matthew's chapter 24 verse 14. máa kà fún wa níbí. mo lérò pé ẹ̀yin náà ti gbé bíbélì yín lé kájọ wò papọ̀. orí 14 Matthew 24. bíbélì wípé a ó sì wàásù ìhìnrere ìjọba yìí ní gbogbo ayé láti ṣe ẹ̀rí fún gbogbo orílẹ̀-èdè, nígbà náà ni òpin yóò sì dé. wọ́n tún kà lẹ́ẹ̀kan sí, a ó sì wàásù ìhìnrere ìjọba yìí ní gbogbo ayé láti ṣe ẹ̀rí fún gbogbo orílẹ̀-èdè, nígbà náà ni òpin yóò sì dé. ọ̀rọ̀ Ọlọ́run ni a kà yìí láti inú ìwé Matthew orí 24 ẹsẹ̀ 14. kí wá ní kókó ìwalẹ̀ jìn wa nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí? a fẹ́ bèrè lọ́wọ́ ara wa pé ṣé a kò tí ì wàásù ìhìnrere káàkiri gbogbo àgbáyé ni? tí a bá wo orílẹ̀-èdè wa bí èyí ṣe jẹ́ ọjọ́ ìsinmi báyìí, àwọn èèyàn á lọ sílé ìsìn lórí rédíò bí èyí wọ́n á ṣe àwọn ètò ọlọ́kanjọ̀kan tó sọ̀rọ̀ nípa ìhìnrere Kristi lórí tẹlifíṣàn. bákan náà even tá a bá wo orí social media wa, gbogbo àwọn social media platforms tó wà káàkiri náà ti ń wàásù ìhìnrere. tá a bá wò káàkiri bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè yìí, ní ilẹ̀ Áfíríkà, ní gbogbo àgbáyé, à ń wò ó pé ṣé ó wá túmọ̀ sí pé ìhìnrere kò tí ì kálé kakò ní nínú gbogbo planet ta ní nínú gbogbo orílẹ̀-èdè tó wà ní Áfíríkà àti jù bẹ́ẹ̀ lọ. ṣó wá túmọ̀ sí pé orí ìhìnrere Ọlọ́run àti ìwàásù rẹ̀ káàkiri? nǹkan tí a ó máa jíròrò lé lórí ní ti ìrọ̀lẹ́ yìí. a fẹ́ wò ó pé ṣé ìhìnrere kò tí ì kálé kakò ní káàkiri àgbáyé? bàbá wa ní Olúwa tí Ọlọ́run á máa lò fún wa ní ìwalẹ̀ jìn ti ìrọ̀lẹ́ yìí, àwọn náà ni Pastor Simeon Ọlábìntán. Pastor Simeon Ọlábìntán, bàbá ẹ kúrọ̀lẹ́, káàbọ̀ sórí ètò sà. ẹ ṣe olóòtú ẹ kú ètò. gbogbo ẹ̀yin aráalé akínyìn akúsìmí ẹni o, tí Ọlọ́run bá fa bọ̀rọ̀ sẹ́yìn, Ọlọ́run á múra wa sílẹ̀ fún ìjọba rẹ̀. àmín. ẹ ṣeun bàbá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò náà báyìí. àyà ti bẹ́lẹ̀ ó bẹ́ aré. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí a tún wò lónìí nínú Matthew orí 24. mo wo ẹsẹ̀ 14 yẹn tí a fẹ́ dólé lórí. ó ní a ó sì wàásù ìrere ìjọba yìí ní gbogbo ayé láti ṣe ẹ̀rí fún gbogbo orílẹ̀-èdè, nígbà náà ni òpin yóò sì dé. ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run fẹ́ jàre gbogbo ènìyàn, ó fẹ́ jàre gbogbo ayé nípa rírí dájú pé a wàásù ìrere kó má bàa sí pé ẹnìkan fẹ́ sọ pé ṣe ni mi ò gbọ́, wọn ò gbé sí mi létí nì. Ọlọ́run sọ pé eléyìí máa ṣẹlẹ̀
kí òpin kí ó tó dé. Nínú Matthew orí 24 yìí tá bá lọ sí ẹsẹ̀ 3, ó ní bí ó sì ti jókòó lórí òkè Ólífì àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá níkọ̀kọ̀ wípé sọ fún wa nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ, kí ni ó sì ṣe àmì wíwá rẹ àti òpin ayé. Jésù sì dáhùn sí fún wọn pé ẹ kíyèsára kí ẹ̀yin kí a má ṣe tàn yín jẹ, nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi wípé èmi ni Kristi, wọn ó sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹ̀yin ó sì gbúròó ogun àti ìdágìrì ogun. Ẹ kíyèsí èyí kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣẹ, ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Ẹ lè fagi sí ẹsẹ̀ yẹn, òpin kì í ṣe ìsinsìnyí, nítorí pé orílẹ̀-èdè yóò dé sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba, ìyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi pípọ̀. Gbogbo nǹkan wọ̀nyí ní ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Nígbà náà ni wọ́n ò fi yín fúnni láti jẹ níyà, wọ́n ó sì pa yín, a ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ yóò kọsẹ̀, ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ wá pẹ̀yìndà wá kọsẹ̀, ó sì máa ṣòfófó ara wọn, wọn ó sì máa kórìíra ara wọn. Wòlíì èké pípọ̀ ni yóò sì dìde, wọn ó sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ, àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù. Ẹsẹ̀ 14, ṣùgbọ́n ẹni tó bá forí títí dé òpin, òun náà ni a ó gbàlà, a ó sì wàásù ìrere ìjọba yìí ní gbogbo ayé láti ṣe ẹ̀rí fún gbogbo orílẹ̀-èdè. Nígbà náà ni òpin yóò sì dé. Ẹ̀kọ́ yìí, àkórí yìí ó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ ti ìgbà ìkẹyìn, àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ní òpin ayé tí a pè ní eschatology. Ní ìbéèrè náà wá ní wípé ṣé a ò tí ì wàásù tó ni lónìí? Ṣé ìwàásù yìí kò tí ì dúnlẹ̀? Ṣé òjò ọ̀rọ̀ ìrere tó ń rọ̀ yìí ṣé kò tí ì kárí? Ṣé gbogbo ibi láti dárúkọ Jésù? A rí pé ohun tí ó wà ní ẹsẹ̀ 14 yìí ó jẹ́ ohun kẹjọ tí orí yìí fẹnubà. Yẹn ni pé àwọn kankan kọ́kọ́ ṣáájú, àwọn kan bíi 7 kan á ṣáájú eléyìí. Àkọ́kọ́ ni pé ìtànjẹ yóò wà níbi gbogbo. Ẹ bá wo ẹsẹ̀ 4 àti 5. Lẹ́yìn yẹn ogun àti ìdágìrì ogun yóò ṣẹlẹ̀ ní gbogbo ibi tí à ń sọ wọ̀nyí, ní gbogbo àgbáyé. Gbogbo kan wọ̀nyí làwọn èèyàn máa sọ nípa ẹ̀ tí a ó sì máa tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ó túmọ̀ sí pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ó fi hàn pé ìgbà ìkẹyìn ti súnmọ́. Ó jẹ́ ara àmì ṣáájú wíwá Olúwa. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé tá a bá sọ pé Jésù ń bọ̀, kì í ṣe ijọ́ tí Jésù bá ti dé yẹn ló máa fòpin sáyé. Ó wà ní ìpele, ṣùgbọ́n àwọn kan wọ̀nyí ló kọ́kọ́ máa ṣẹlẹ̀ ṣáájú ẹ̀. Tó bá ti wá dé, àwọn kan yòókù á wá tẹ̀lé. Àtúrí ìyàn, àjàkálẹ̀ àrùn, ìdágìrì níbi gbogbo, ilẹ̀ rírí, gbogbo kan wọ̀nyí ló ń ṣẹlẹ̀. A tún wá rí i pé nísìnyí lọ́wọ́lọ́wọ́ gan báyìí a rí i pé àwọn ogun tó ń jà láyé ó ní í ṣe pẹ̀lú nǹkan kíkan tó bá ní í ṣe pẹ̀lú orílẹ̀-èdè Ísírẹ́lì tí àwọn olóyìnbó pè ní anti-Semitic. Òun máa ń ṣẹlẹ̀ tó yẹ pé nígbà tó bá ti ṣẹlẹ̀ kì í ṣe àwọn nìkan ló máa ń dá jagun yẹn, àwọn kan á tún fọwọ́ tì wọ́n bí ẹ̀rí àpẹẹrẹ lè tó lọ lọ́wọ́. Ṣùgbọ́n gbogbo kan wọ̀nyí ó jẹ́ ara ìbẹ̀rẹ̀ ìbànújẹ́ ní Bíbélì pé gbogbo nǹkan wọ̀nyí tẹ́ bá wo bí àwọn wòlíì èké wọ́n ṣe káàkiri, gbogbo wọn náà làwọn èèyàn máa ń kà wípé àwọn èèyàn wàásù, àwọn èèyàn wà. Kí ni gbogbo àwọn tó gbé dá ìjọ sílẹ̀, kí gbogbo àwọn tó lọ sórí ẹ̀rọ agbágbé ló wàásù ìjọba Ọlọ́run, ẹlòmíì kan ìdárayá ló ń ṣe, àwọn míì dáná pa. Nítorí náà tá a bá tún wá lọ, tá a bá ṣe ìwádìí, a rí i pé ibì kan wà, agbègbè kan wà ní àgbáyé yìí tó yẹ pé ìrere ò tẹ̀ tí ì débẹ̀, bí ẹni pé wọ́n mọ̀ pé Jésù wà, bí ẹni pé wọ́n ní Bíbélì, wọ́n tẹ̀ Bíbélì gan ò sí nílùú wọn yẹn. Àwọn orílẹ̀-èdè wọn yẹn wọ́n dẹ̀ pọ̀ tó bí 19. Tẹ́ bá dẹ̀ wo ibi tí à ń sọ yìí, wọ́n pe bẹ̀yẹn bí fèrèsé, bí irú fèrèsé tó wà ní stúdíò yìí báyìí, wọ́n pe ní fèrèsé yẹn fèrèsé 10x40. Àwọn kan ló ṣe ìwádìí yẹn 10x40 window tó bẹ̀rẹ̀ láti bí irú òkè orí Nàìjíríà bíi Chad yẹn títí lọ bẹ́ẹ̀ yẹn lọ sí àwọn Asian country, Arab, títí lọ sí Japan.
èyí tó bàyàn ló jẹ́ bẹ̀ ni pé àwọn Jews tó ṣe bí 17 million Jews wọ́n tó wà lára àwọn tó yẹ pé wọn ò tí ì gba ìrere yìí, wọ́n kàn ń fetí gbọ́ ní ẹ̀sìn tí wọ́n tọ́ ẹ̀sìn Júdà tó ń sì ń ṣe yẹn, wọn ò tí ì tẹ́wọ́ gba Kristi gangan fúnra rẹ̀ ní ìrere, wọn ò tí ì tẹ́wọ́ gba ẹni tó mú ìgbàlà wá sínú ayé, wọ́n sì ń retí nínú àìmọ̀kan wọn. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ibi ni a ò tí ì sọ, ni a ò tí ì gbọ́ nípa ìrere Kristi Jésù. Torí náà àwọn àpẹẹrẹ tó ń wà níbẹ̀ náà ni pé ìlọ́wọ́wọ́ ìfẹ́ ìṣáájú tí àwọn tó nígbàgbọ́ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń ní, wọ́n á máa sọnù, ìfẹ́ á máa di tútù, àwọn èèyàn á máa pẹ̀yìn dà ṣáájú wíwá Olúwa yìí. A rí i pé iṣẹ́ ìrere náà sí ilẹ̀ òkèèrè á máa pọ̀ sí, ó ń pọ̀ sí náà báyìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a sì rí àwọn ibi tó yẹ pé iṣẹ́ yẹn ò tí ì dé ní àkókò tí à ń sọ yìí. Tá a bá wo àwọn kọ́ńtínẹ̀ǹtì wa bíi Áfíríkà, Antarctica, gbogbo méjèèjì tó wà yẹn, North America, South America, Australia, Europe, gbogbo bí wọ̀nyí kì í ṣe gbogbo bíbẹ̀ wọ̀nyẹn náà ni ìrere tó ti di mímọ̀ fún àwọn ènìyàn. Ibi kákan wàásù ẹ̀ lásán, ṣùgbọ́n níbi tá a ti kéde ìrere, àwọn èèyàn tó yẹ pé wọ́n fààyè gba kán ṣe ìpolongo, kán ṣe ìsọjí ìta gbangba, kí ọ̀gọ̀rọ̀ èèyàn kán yí padà, kán kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀. Ìyẹn ló túmọ̀ sí pé a ti wàásù, kì í ṣe pé kọ́kọ́ gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì kó yẹ pé kò sí pé bóyá ìjọ wà ńbẹ̀, wọn fi jọ lọ́lẹ̀. Gbogbo kan wọ̀nyí lẹ́yìn ìyẹn ó kù dẹ̀ kí n mẹ́nu dúró tí ẹ bá fẹ́ tẹ̀síwájú láti béèrè olóòtú. Èmi fẹ́ sáré béèrè nǹkan kan sà. Ok, kí tó tẹ̀síwájú. ní pé bí ní àwọn orílẹ̀-èdè yìí ṣó ó túmọ̀ sí pé wọn kò tí ì wàásù ẹ̀ kálé kákò ní, ṣèbí téèyàn bá ti gbọ́ èèyàn lè deny, èèyàn lè sọ pé òun ò gbọ́ mọ́. ṣó ó túmọ̀ sí pé orílẹ̀-èdè yẹn láti legalize bí àṣẹ àwọn iléèbó, ṣé ó túmọ̀ sí pé wọ́n láti fàyè gbà ní orílẹ̀-èdè yẹn ká tó lè sọ pé wọ́n ti gbọ́. tí èèyàn kan bá gbọ́ ti kò tí ì sáwọn tó lọ bẹ̀, kò tí ì sẹ́nikẹ́ni tó ti lọ wá sí ibẹ̀. Agbègbè yẹn kò fanimọ́ra, ọ̀pọ̀lọpọ̀ wa tá a jẹ́ oníwàásù gan, ibi tó dùn, ibi tí ara ti rọ̀ wá, ibi comfort zone wa la fẹ́ràn. Ẹ mọ̀ iye àwa pásítọ̀ tó lọ sí ṣọ́ọ̀ṣì lẹ́ni tó bá ní kí ìdá kan nínú 100 káwá gbéra ká lọ sí àwọn ibi wọ̀nyí, oríṣiríṣi àwáwí la máa sọ. Èmi náà ìgbà ilẹ̀ mi náà rántí pé àwọn mi sì kéré, ìgbà ilẹ̀ mi náà torí náà gbogbo kan wọ̀nyí ó ti àsọtẹ́lẹ̀ ni, ṣùgbọ́n Ọlọ́run mọ bó ṣe máa mú àwọn kan wọ̀nyí wá sí ìmúṣẹ. A rí pé bíi ìdá 40 nínú 100 ni a ò tí ì lọ ṣiṣẹ́ ìrere níbẹ̀. Ibì kan wà tí alákòóso àgbà ìjọ tèmi tó lọ láìpẹ́ yìí tó yẹ pé nígbà tó ń ṣe bẹ̀ yẹn tó ń ṣe tán bẹ̀, àwọn ìlú yẹn wọ́n á bẹ pírẹsidẹ́ǹtì wọn, wọ́n á bẹ olùṣọ́ àgùntàn wa pé kán wá dá ìjọ sílẹ̀ bẹ́ẹ̀. Ó túmọ̀ sí pé àwọn yẹn ti fa ìgbà ìrìn rere. Àwọn yẹn ti gbà, torí pé wọ́n lọ bẹ̀ náà ni àwọn kan náà ló ṣe ètò yìí pé ká gbé ìsọjí yẹn, ìsọjí kárí ayé tí pásítọ̀ wa ń ṣe, kán gbé lọ bẹ̀. Island níbẹ̀ yẹn wọ́n tẹ̀ gbé lọ bẹ̀ lóòótọ́, ìgbà tán tẹ̀ ṣe ó yà wọ́n lẹ́nu, ó jẹ́ ohun tuntun sí wọn. Lẹ́yìn ìgbà yẹn wọ́n fà ká ní pé a ń jáde bẹ́ẹ̀ náà ní gbogbo ìgbà, ká máa lọ sí gbogbo àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn tó àwọn èèyàn fi sílẹ̀. A rí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n á gbọ́ nípa ìrere. Lóòótọ́ kò síbi tí tẹlifíṣàn àti íńtánẹ́ẹ̀tì tí ò tí ì dé nísìnyí o, ṣùgbọ́n níbi tí ẹ pé àwọn èèyàn á lọ tá lọ dá ìjọ lẹ̀ síbẹ̀. Téèyàn bá sọ pé òun fẹ́ darapọ̀, àfàwọn tó ti gbọ́ tẹ́lẹ̀ bóyá ó ti kúrò ní Áfíríkà bí ó ti ní ìgbàlà, ó ti ní ìrírí ìgbàlà, tó bá lọ sọ́run ìgbà ló lè mọ̀ pé ìkankan wà táwọn pè ní ìjọsìn ọjọ́ ìsinmi tó lè fẹ́ connect mọ́ Áfíríkà bíi Amẹ́ríkà. Ṣùgbọ́n àwọn tó tẹ̀ tí gbọ́ rí rárá, ó jẹ́ ìka àjèjì, ó jẹ́ ìka àjèjì, ó jẹ́ ìka àjèjì ní bọ́dà Nàìjíríà gan sí Cameroon ní àbí sí Togo àbí Chad, no lápá area Ṣakí, àwọn Ṣakí àti Kwara ní bọ́dà bẹ́ẹ̀ yẹn. Olùṣọ́ àgùntàn wa ajínrere kan ó lọ bẹ̀, wọ́n lọ ṣiṣẹ́ ìránṣẹ́ bẹ̀ ńgbà kan, ó dẹ̀ bá àwọn ìyálọ́jà sọ̀rọ̀ pé ìjẹ́ ẹ ní Jésù. Ṣé mọ̀ pé àwọn yẹn wọ́n lọ bá àwọn tọ́jọ́ ń tajà, ẹ gbọ́ mi ò ní kíní ẹ ní ṣọ́ọ̀bù, ṣé ẹ ní, bí ìgbà tẹ́yìn fẹ́ ra kan lọ́wọ́ àwọn ará wa Ìgbò tó wá béèrè pé ìjẹ́ ẹ ní báírò, kó wá sọ pé Jésù yẹn ó túmọ̀ sí pé kò gbọ́ rí, ó ṣàjèjì sí, ó sọ ṣàjèjì sí débi pé ó lọ bí àwọn yẹn pé wọ́n ní ìjẹ́ ẹni Jésù, ẹni ní ṣọ́ọ̀bù yín. ó dẹ̀ ya ẹni yẹn lẹ́nu pé àṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà
àṣẹ àpọ̀lọpọ̀ orílẹ̀-èdè kì í ṣe ó bá sọ pé orílẹ̀-èdè kì í ṣe bí Nàìjíríà yìí nìkan irú Èkìtì tá a wà ẹ̀ orílẹ̀-èdè kan ní èdè orílẹ̀-èdè ẹ̀mọ̀ ní ìpínlẹ̀ Èkìtì yìí báyìí tí wàá kàn súnmọ́ra ní tẹ́ bá lọ sí Ondo State oríṣiríṣi orílẹ̀-èdè ló wà ní Ondo State èdè Àkókó èdè Ọ̀wọ̀ èdè Ìlàjẹ èdè Àkúrẹ́ èdè Oǹdó bẹ́yẹn so àwọn yẹn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn tí ìrere tí ò dẹ̀ tí ì dé a gbàdúrà yìí pé Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti yọ̀ǹda ara wa irú àkókò tá a wà yìí ó jẹ́ àkókò láti jí gìrì tá a bá tún wo ìwé mímọ́ tá a bá yára wa sọ́tọ̀ kúrò gbogbo àwọn kan tó lọ́nà ayé tá a kọjú mọ́ ìwé mímọ́ tá a rí àṣẹ tí olùgbàlà pa ó jẹ́ àkókò fún wa láti yọ̀ǹda ara wa fún iṣẹ́ ìrere ti ilẹ̀ òkèèrè ká gbàdúrà ká náwó ká nára ká lo gbogbo àwọn nǹkan tí Ọlọ́run fún wa láti kéde ìrere kí àwọn ènìyàn kó lè di ẹni ìgbàlà. Olóòtú. ẹ ṣeun bàbá so ẹ ń gbà wá nímọ̀ràn gẹ́gẹ́ bí bíbélì ṣe gbà á mọ̀ràn pé ká jáde lọ ká lọ ṣe mission work ká jáde fún evangelism kí ìrere kó lè di wíwàásù káàkiri àgbáyé kí Ọlọ́run kó ràn gbogbo wa lọ́wọ́. ẹ ṣeun bàbá wa ohun bàbá wa náà ni ẹ ti ń gbọ́ Pastor Simeon Ọlábìntán láti Deeper Life Bible Church nílùú Adó Èkìtì. ẹ ṣeun bàbá a dẹ̀ ń gbé kókó ọ̀rọ̀ tó sọ wípé ṣé wọn kò tí ì wàásù ìhìnrere káàkiri gbogbo àgbáyé ni gẹ́gẹ́ bí a ṣe rí nínú bíbélì Mátíù orí 24 ẹsẹ̀ 14 Mátíù 24 verse 14 ìbéèrè tá à ń bíra wa lénìí tá à ń ṣèwà lẹ́jìnlé lórí ni pé ṣé a kò tí ì wàásù ìhìnrere káàkiri gbogbo àgbáyé ni ẹ̀yin ará ilé ẹ jọ̀ọ́ ẹ bá wa náà dá sí i nọ́mbà tí ẹ máa pè wá wọlé sí ni 081 3013 2097 a mọ̀ pé àwọn bàbá wa pásítọ̀ àwọn màmá wa pásítọ̀ wọ́n wà nílé táwọn náà lè bá wa túbọ̀ tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí nǹkan tí bíbélì sọ ní Matthew 24 verse 14 ń pé ṣé a kò tí ì wàásù ìrere káàkiri gbogbo àgbáyé ni kókó ìwàlẹ̀ jìn wa nìyí ẹ pè wá wọlé sórí nọ́mbà iléeṣẹ́ wa 081 3013 2097 081 3013 2097 orí ètò ìwàlẹ̀ jìn nínú bíbélì la wà lórí Èkìtì rédíò 91.5 FM pópónà ìwòròkó ni agúnwàsí ní àdúgbò ìlókun tí a ti ń kàn sí yín ìpè àkọ́kọ́ ti wọlé ẹ kúrọ̀lẹ́ o. yes sir ẹ kúrọ̀lẹ́ sir. àmì sir ẹ ṣeun sir. nípa ọ̀rọ̀ tí ẹ sọ̀rọ̀ ní lórí orúkọ tèmi ní Evangelist Badmus lọ́wọ́lé. yes sir Evangelist Badmus láti. ìkọ̀lé ní yes sir ẹ bá wa dá sétò sir. fẹ́ẹ́ rí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. àmín. tí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀gbẹ́ ni. Bíbélì sọ fún wa níbi kan pé bí a fi náwó sẹ́nu wàásù ọmọ ọ̀run àpáàtì kò ní ṣaláì lọ. ṣùgbọ́n oníkálukú wa ní ká kàn mọ́ tí a bá gbà ká dì í mú ṣinṣin. kírin àjò yìí kọ́lọ́run kó mú wa rìn láyọ̀ á lè délé. ìgbàdúrà lórúkọ Jésù Ọlọ́run á mú wa délé. gbogbo àwọn tí ọ̀pọ̀lọpọ̀ náà ni a ń gbọ́ wàásù lóríṣiríṣi ṣùgbọ́n àti tẹ̀lé ó ṣòro fẹ́ lòmíì. tó wà bẹ́ẹ̀ nìyẹn kọ́lọ́run kó kọ́ wa mọ̀ ọ́ sí. àmín ẹ ṣeun sà ẹ ṣeun sà àdúgbò sà. ẹ pè wá wọlé sórí nọ́mbà wa 08130132097 lórí ètò ìwàlẹ̀ jìn nínú bíbélì à ń gbé kókó ọ̀rọ̀ tó sọ wípé ṣé a kò tí ì wàásù ìhìnrere káàkiri gbogbo àgbáyé ni. ẹ lọ ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ olóòtú. yes sir ẹ káàbọ̀ sórí ètò sà. àti àfihàn ọkọ̀ Jésù. àmín sà ẹ ṣeun sà. ayẹni kọ́kọ́ ló pè yín. ẹ ṣeun bàbá. ó kí o ṣàkóso ìpèsè olúwa. ẹ ṣe pọ̀ sà. ìpèsè gbàgbọ́ tó máa tó tí wọ́n sí o. wẹ́ẹ́ mo kọ́ sínú wà ní pílọ́fọ́ọ̀mù kejì mo kọ́ náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bákan náà a ti mọ̀ wípé ẹ̀yìn ayé ọ̀nàwà yìí torí pé lọ́kàn ti dé ní kò síbi tí ìrere tí ó ti dé lónìí gẹ́gẹ́ bí ọ̀ṣàkóso ṣiṣẹ́ lẹ́ẹ̀kan yẹn social media ó pẹ́ kí wọ́n pátápátá báyìí ó ń gbàlódé kò sì jẹ́ òde pátápátá.
kò sí nǹkan mìíràn tí a fẹ́ ṣe náà ju pé ká tẹ̀síwájú láti máa wàásù ìrere ká dẹ̀ jígìrì síṣẹ́ ìkámu lọ́kùnkúndùn ọ̀pọ̀lọpọ̀ wa a wà nínú ìrọ̀rùn nínú ìjọsìn ṣé tẹ wá ríṣẹ́ ìrere tá a rò pé à ń ṣe lónìí gan 90% ìdá 9 nínú 10 tá à ń ṣe àwọn tó tiẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ rí àwọn tá a jọ wà àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì la tún bá sọ̀rọ̀ yẹn àwọn kan wà tán tẹ̀ tí gbọ́ lẹ́ẹ̀kan ṣoṣo tó yẹ pé wọn ò tí gbọ́ rí gbogbo àwọn sáìn pé ẹ̀ṣẹ̀ di púpọ̀ ìjọ ń pọ̀ sí torí pé agbègbè ibi táwọn àdúrà pé ìjọ ń pọ̀ sí ìjọ tó pọ̀ yẹn gan èèyàn mélòó ló wà nínú ìjọ kọ̀ọ̀kan tó dé ní ìgbàlà tó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà nítorí náà iṣẹ́ wà fún wa láti ṣe ìpèníjà ní fún gbogbo àwa onígbàgbọ́ lónìí àtàjẹ́ ọmọlẹ́yìn Kristi tá à ń retí bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì kí ni ipa tí à ń sà láti rí i pé ìjọba Ọlọ́run gbòòrò sí. ẹ ṣeun sà ìpè míì tún ti wọlé ẹ lè fẹ́ ròyìn ṣọwọ́ sí wa lórí Ekiti State Radio lórí Facebook Ekiti State Radio lórí Facebook ẹ ló ẹ kúrò lẹ́ o. yes sir ẹ káàbọ̀ sórí ètò kí lórúkọ yín bẹ́ẹ̀ tí ń bá a sọ̀rọ̀. Mr. Peter ló ń pè láti kéré. yes sir. mo gbádùn program tó ń pè ní ìrọ̀lẹ́. ẹ ṣeun sir. gẹ́gẹ́ bí àṣẹ bí Jésù tó ti pa mo ní ká máa lọ láti títí ìgbà yẹn ní ìrere tó lè sọ̀kálẹ̀ tó ṣe tó bóyá káwọn kan bá ìjọ sílẹ̀ ẹni gbogbo àwọn tó ń bá ìjọ sílẹ̀ sí ni òun ṣe tó ń bá àwọn tó yẹ kí wọn ò fẹ́ jẹ́ Jésù tó ti sọ pé ká lọ láti níṣe yìí ká wàásù rere ìjọba Ọlọ́run ká múra ní méjì méjì èyí sọ̀rọ̀ gbé ká máa wá lórí tẹ́tí ìkiri tó ń dárúkọ wọn máa jó mi gbé ọjọ́ ìyẹn kọ́ ni Jésù sì ti sọ pé òfin ayé máa dé nígbà tí ìrere bá ti tẹ̀ kálẹ̀ ìfẹ́ àwọn orílẹ̀-èdè tó jẹ́ China yẹn tó yẹ kí wọ́n gbàgbọ́ nípa Ọlọ́run tí ìrere ti dé àwọn orílẹ̀-èdè tó yẹ kí ẹ̀yà kí ẹ̀sìn ti gbìyànjú ẹ̀yẹ tó kò tẹ̀ kálẹ̀ tí wọ́n mọ̀ nípa ìrere tí wọ́n mọ̀ nípa salvation nípa Jésù tó ìrere ìdí ìyẹn tó yẹ pé ìdájọ́ tí o ti ṣe ìrere ìdí ìtọ̀kálẹ̀ lóde ẹgbẹ́ tó bóyá ká lọ jòjó lórí òkèjì kan ká máa pariwo ajé ìṣòdì máa ṣe ká lọ láti ilé dé ilé àjẹ tí Jésù ti pa fún àwọn ọmọ lẹ́yìn ẹ̀mí ẹ kú ètò. ẹ ṣeun sà àdúpẹ́ sà ẹ fi ìròyìn ṣọwọ́ sọ lórí Ekiti State Radio níbi a ó ṣe máa dágbére báyìí ẹ ṣe púpọ̀ fún ìmọ̀ràn yín fún ìbáwádá sí ètò náà orí Ekiti Radio 91.5 FM láwà lórí ètò ìwalẹ̀ jìn nínú bíbélì à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣètò papọ̀ lónìí akéde ètò wa ní Olúwaṣẹ́gun Fúnmi Ògbímì nígbàtí Olútọ́pẹ́ Àbẹ wọ́n jẹ́ amójú ẹ̀rọ lórúkọ olóòtú ètò yìí Florence Ayagunbíadé tí wọ́n jẹ́ atọ́kùn àti olóòtú ètò yìí tí wọ́n wà ní orí ewé ni mò ń dúpẹ́ lọ́wọ́ yín pé láti ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n máa darapọ̀ mọ́ wa padà lórí ètò yìí èmi á sì máa yẹ̀bá fún ìgbà díẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa ní Olúwa tí Ọlọ́run ti lò fún wa Pastor Simeon Ọlábìntán láti Deeper Life Bible Church nílùú Adó Èkìtì ẹ ṣeun bàbá adúpẹ́ sà. lórúkọ gbogbo wa náà ni mo kí yín pé ẹ ṣe púpọ̀ ó dìgbà káfíńrè pàdé. ó jẹ́ dídùn 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 àti ìdùn lójoojúmọ́.